الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله أبدا سرمدا وتبارك الله فردا صمدا وتقدس الله لم يتخذ صاحبة ولا ولدا وهو ربي لا إله سواه وهو أهل الحمد والمجد والثناء والصلاة والسلام على سيدنا محمد عبده ورسوله صلى الله عليه وسلم الصادق الأمين والناصح المبين والسراج المنير والبشير النذير وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. الحمد لله. الحمد لله. Adúpẹ́ fún Ọlọ́run Ọba. Alhamdulillah. Ọpẹ́ tá a dúpẹ́ Ọlọ́run, ọpẹ́ títí láíláí náà la dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Agbé títóbi fún ọba náà. Allahu Akbar. Òun náà lọ́ba aṣọ tí ò pé méjì. La ilaha illallah. Òun náà lọ́ba àjíronú kan. Òun náà lọ́ba tó já sí pé nínú ọlá rẹ̀, ọmọ kan gan nínú ọlá rẹ̀, níbi tó mọ́dé. Ọlọ́run Ọba kò ní ẹlẹgbẹ́, bẹ́ẹ̀ náà ni kò bímọ. Ọlọ́run yìí náà lọ́ba wa, òun lọ́ba mi, òun lọ́ba rẹ. Ọba mi ò sí lẹ́yìn Ọlọ́run. Òun náà ni ọba tí ọpẹ́ tọ́ sí, ọba tẹ́yìn tọ́ sí, ọba tí àgbéga tọ́ sí. Adúpẹ́ fún wa yìí, àgbéga, àgbétóbi. Àwa tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tí Ọlọ́run ránṣẹ́ sí gbogbo ayé, ẹrú Ọlọ́run ni, òjíṣẹ́ Ọlọ́run ni. Òun náà ni ẹni òdodo, ẹni ìfọkàntán. Òun náà ni oníwàásí tó ṣe wàásí fún gbogbo ayé, tí wàásí rẹ̀ tó sì yè kooro. Wàásí rẹ̀ ò díjú. Òun náà ni ìmọ́lẹ̀ àtùpà tó ń tàn kárí ayé. Òun náà ni Ọlọ́run Ọba ṣe ní olùfúnni nírò, bẹ́ẹ̀ ni olùkìlọ̀ àbàjẹ́ fún ni. Ìkẹ́ Ọlọ́run àti àánú Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ títí fi wá kan àwa náà. Àwa bẹ̀ Ọlọ́run fún gbogbo àwọn òkú k'Ọlọ́run bá ní foríjì wọn. Àwọn àfáà tí wọ́n ti lọ ní gbogbo orílẹ̀-èdè ayé, láwọn tí wọ́n kọ́ wa àtàwọn tá a jàǹfààní lára wọn, àtọrọ fún wọn. Gbogbo àwọn àfáà tí wọ́n ṣẹ́kù, láwọn tí wọ́n kọ́ wa àtàwọn tá a jàǹfààní lára wọn, àtọrọ fún wọn. Kálíkìyámọ̀ ó dá fáwọn tó ti lọ. Àmínà. Àwa náà tá ń bẹ láyé, káyé ó yẹ wá. Àmín. Ọlá títóbi Ànábì lọ́dọ̀ Ọlọ́run sallallahu alaihi wasallam. Gbogbo àwọn àfáà nínú ìlú Àjárá, àwọn ìmáàmù, àtọrọ fún wọn, kí wọn kú iṣẹ́ Ọlọ́run nínú ìlú náà. Ọlọ́run mọ́ṣẹ́ bá wa mátìlẹ́yìn rẹ̀ bá wọn. Àmín. Gbogbo àwọn òbí ẹnìkọ̀ọ̀kan wa tí wọ́n ṣẹ́kù, àtọrọ fún wọn. Ọlọ́run bá wa ṣẹ́ wọn kù dáadáa. Gbogbo àwọn tí wọ́n ti lọ, Ọlọ́run jẹ́ kálíkìyámọ̀ dá fún wọn. Àmín. Àwa tọrọ fún bàbá wa lọ́mọ́lẹ́gbàgbé Alhaji Seifu Saka àríkọ́ṣe, Ọlọ́run jẹ́ kálíkìyámọ̀ dá fún wọn. Àmín. Àwọn ọmọ wọn tí wọ́n fi ilẹ̀, èyí tí wọ́n mójútó náà la ń bẹ ní díẹ̀ yìí. Ọlọ́run kó fàlùbáríkà síṣẹ́ ṣe wọn. Àmín. Ibi tọ́rọ̀ wọn ti dá dé, Ọlọ́run má jẹ́ ó dá dúró ń bẹ̀. Àmín. Ọlọ́run jẹ́ kí dídá náà máa ga sí. Àmín. Gbogbo àwa náà tá ń bẹ pẹ̀lú wọn, Ọlọ́run gbá wa náà ga. Àmín. Gbogbo àwa àfáà tá ń gbogbo ilé iṣẹ́ ìtawà yìí, Ọlọ́run ṣàlékún àláfíà wa. Àmín. Kó ṣàlékún ìmọ̀ wa. Àmín. Àwa bẹ̀ lọ́run fáwọn bàbá wa al-Mushrif al-Dr. Abdulrahim Alao, Abdulrahim Shitu Thani,
àti àwọn bàbá wa almudir Abdulhamid Alao abẹ́lọ́hún fún àwọn méjèèjì iṣẹ́ ọlọ́run tí wọ́n gbé lọ́wọ́ ọlọ́run mọ́ṣẹ́ ìbá wa kún wọn lọ́wọ́ díẹ̀. àmín. àárẹ̀ tí kì í mú ní ṣiṣẹ́ ọlọ́run dákun mọ́ gbé bá wọn. àmín. ibi tí wọ́n ti lọ́ládé tí wọ́n gba ìdè ọlọ́run dákun mọ́ jẹ́ wọn tẹ́ ń bẹ̀. àmín. iṣẹ́ bàbá wọn tí wọ́n mójútó ọmọ tí ó mójútó lẹ́yìn tí wọn náà ọlọ́run mọ́ṣẹ́ ìbá wa ìyá lọ́pọ̀lọpọ̀ náà àwọn ọlá àti tóbi ànábì lọ́dọ̀ ọlọ́run. àwa kí gbogbo àwọn tí ń wò wá nílé tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n nífẹ̀ẹ́ sójúlé iṣẹ́ tá a wà yìí láti máa gbọ́rọ̀ ọlọ́run ọba níbẹ̀ tí wọ́n mọ̀ pé kò sí ní tá a lè máa gbọ́ tí ó wúlò fún wa lákòókò tá a wà yìí tó jọ̀rọ̀ ọlọ́run nítorí pé ayé ti bàjẹ́ débi ó bàjẹ́ dé kò sí ní tó lè táyé ṣe àtàwa tá à ń bẹ níbẹ̀ àyàfi ìmọ̀ dẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run àyètẹ́ wa ń fi ilẹ̀ tẹ́fí ń dẹ́tí sọ̀rọ̀ ọlọ́run bá wa fàlùbáríkà sí. àmín. iṣẹ́ ṣe yín ọlọ́run fàlùbáríkà sí. àmín. ọlá àti tóbi ànábì lọ́dọ̀ ọlọ́run. gbogbo àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n ń ṣiṣẹ́ lójú ilé iṣẹ́ tá a wà yìí ọlọ́run bá wa dúró tàwọn náà. àmín. ọlọ́run mọ́ fi wọ́n lẹ̀. àmín. náà a tún wá lónìí láti wá bára wa sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ oníyelé náà la gbé wá ẹni tí wọ́n ní abára wa sọ̀rọ̀ lérí ẹ̀ òun náà ní àsídíkù tọmọ àníyàn wọ́n ní abára wa sọ̀rọ̀ lórí ìwà kan tá a ṣàfẹ́kù lọ́dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa lábẹ́ òrùlé wa a ṣàfẹ́kù rẹ̀ nínú ilé a ṣàfẹ́kù rẹ̀ lóde a ṣàfẹ́kù rẹ̀ nínú mọ́sálásí ọjà gan-an awa débẹ̀ a ò rí awa kiri lórílẹ̀‐èdè ayé tá ń bẹ́nu ẹ̀ yìí a ṣàfẹ́kù rẹ̀ torí pé a jìnnà sí ìwà náà òun náà níwà òdodo ẹ̀sìn wa wo bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe pé ó ní àsídíkù ìwà òdodo yìí ìṣòdodo nínú ìgbésí ayé ọmọ ènìyàn nílé láàrin ìlú lọ́jà nínú mọ́sálásí ní gbogbo ibi tá a ti ń bẹ bí èèyàn bá ń ṣòdodo ọkàn wọn yóò máa balẹ̀ àwùjọ ò ní fọkànbalẹ̀ inú ilé yóò ní fọkànbalẹ̀ ìta ò ní fọkànbalẹ̀ ilé ìjọsìn yóò ní fọkànbalẹ̀ ọjà ibi tá a ti ń ṣe káràkátà gbódòdó bá lè wọbẹ̀ ìfọkànbalẹ̀ ti wọbẹ̀ òdodo ní o sí kọjáyé ogun mọ́ bẹ́ẹ̀ sì ni ìwà òdodo yìí òun ni àsídíkù ìwà òdodo òun ni sayyidul akhlaq òun ló lórí gbogbo wa gbogbo ṣe láyé gbogbo wa yóò kí ẹ lè ní láyé òdodo lérí ẹ̀ bọ́ ọ bá ti lódodo òdodo ni ọ̀dà gẹ́gẹ́ bí bá sí ẹran kan àbí bá sí ara kan nínú gbogbo oríkèé àbí nínú gbogbo wa tó gbé wa dúró oríkèé kan ló jẹ́ ń bẹ̀ gẹ́gẹ́ bá nàbí ṣe ìròyìn ọkàn tó jẹ́ oríkèé kan lára tó ní ìzá sọ́là àti sọ́là al-jasadu kulluhu bọ́kàn wa bá da gbogbo ara wa ló dá nì bọ́kàn bá bàjẹ́ gbogbo ara ló bàjẹ́ bẹ́ẹ̀ náà lódodo béèyàn bá ń bẹ bó tilẹ̀ wò ó da tó tí ò bá lódodo ó bàjẹ́ ló fi já sí pé òun ni sayyidul akhlaq òun lọ̀gá ọba gbogbo wa tí ń bẹ láyé òun ni wa jami'ul fadail gbogbo tí ń jọlá láyé ọláwo lọ́lọ́run ó da ẹ lẹ́yìn òdodo lẹ́yìn kó lódodo òun ni mọ̀nì tasọ́fàbí yìí nàjá gbogbo ẹni tá a bá wá wo ìròyìn rẹ̀ tí wọ́n ròyìn rẹ̀ fún wa títí tí wọ́n á fòdodo lé lérí pé lágbáyà tẹ́ ń wò yìí wàláhì olódodo ní irú eléènì ó ti là láyé ó ti lu àlùyọ nínú ìgbésí ayé rẹ̀ gbogbo ibi tí bá ń bẹ ó ti lu àlùyọ nítorí pé ó ní kí ni lọ́wọ́ olódodo lọ́wọ́
wa man ittasafa bi khilafihi àwa gbogbo ẹni tí wọ́n wá fi ìdàkejì òdodo tí wọ́n fi ròyìn ẹ̀ eléyìí ó ti parun ó ti kú wọn tí sí ni o. Subhanallah. bí wọ́n bá ti mọ̀ pé alágbájá kò lódodo oníjàmbá ni òpùrọ́ ni ọ̀dàlẹ̀ ni tí wọ́n bá ti fi ròyìn ẹ̀ kọ̀dàháwà irú eléyìí ó ti parun nǹkan òkú ni tí ń lọ láàrin àwọn èèyàn kẹ́mi ó bọ́ lára rẹ̀ kí wọ́n gbé sí náà nìkan lókùn tá à ń retí fún. nítorí pé òdodo yìí òun ni khuluqul kiram gbogbo ẹni tó lọ́lá àwọn ẹni àpọ́nlé láyé kí ni wọ́n fi dẹni àpọ́nlé òdodo ló sọ wọ́n dẹni gíga òdodo ló gbé wọn ga ló fún wọn lápọ́nlé ló fún wọn níyì wọ́n lódodo nínú ọ̀rọ̀ wọ́n lódodo nínú wà wọ́n lódodo pẹ̀lú Ọlọ́run wọ́n lódodo pẹ̀lú ara wọn wọ́n lódodo pẹ̀lú àwọn èèyàn ẹlẹgbẹ́ wọn tí wọ́n jọ ń lò nílé ayé ó wá sọ wọ́n dẹni àpọ́nlé ẹni yìí láwùjọ. Iṣẹ́ tó dodo tí máa ń dá nìní bẹ́ẹ̀ sì ni òdodo yìí khullatun akada alayha al-islam nǹkan ọ̀ṣọ́ kan ni tí ìsìláàmù ó kàn nípa fún gbogbo àwa ọmọ mùsùlùmí àbí gbogbo èèyàn ìjẹ́ èèyàn láyé ó gbọ́dọ̀ lódodo àìlódodo wa ni òjá yóò gún mọ́ ayé di rédèrèdè ó di rúdurùdu níbi àìlódodo ayé ò lójúmọ́ àìlójú ayé òdodo ni lànàbí fi ní àsídíkù òdodo ni òun ni tọ̀mánínà aṣóhun ni fọkànbalẹ̀ ta wá táàrí nínú ilé òdodo tí ò sí ni bẹ́ẹ̀ bá ti gbìyànjú tó bá lódodo wàláhì ó ti ní gbogbo nǹkan ló fi já sí pé ọlọ́run ọba àlékè ọlá madahabihi nafsahu ìgbà ọlọ́run ọba fẹ́ ròyìn ara rẹ̀ fi mọ́kànlì tanzil tó fẹ́ ròyìn ara rẹ̀ fún wa kí ni ń wí a'udhu billahi minash shaitani rajim ọlọ́run sọ fún wa wípé wa man asdaqu minallahi haditha. A'udhu billahi minash shaitanir rajim. Wa man asdaqu minallahi qila. Wa man asdaqu minallahi haditha. Inú súrà kan náà kọ́ ni méjèèjì ń bẹ. Mashallah. Bọ́ bá papọ̀ bẹ́ẹ̀ yóò dàbí pé ń bẹ nínú súrà kan náà. Mashallah. Ọlọ́run ọba àlékè ọlá ta lolúwa rẹ̀ láyé tá ń bẹ̀ yìí asdaqu minallahi haditha tí láyé tá wà yìí tó tẹ́ sí pé ó lódodo nínú ọ̀rọ̀ ju Ọlọ́run lọ. Wa man asdaqu minallahi haditha. Òṣòlù ẹ̀ Ọlọ́run ọba tó dá wa ọba òdodo ni tí ń ṣòdodo òdodo náà ní ṣe lérí wa òdodo ló fi ń tò ayé ló fi ń darí ayé láyé ló fi gún rẹ́gí àwa la dé láfa àìlódodo àfibàájẹ́ àfirọ́ jàmbá àfidalẹ̀ ilé ayé rú débi ta dàárú dé yìí Ọlọ́run ọba ní ló fi já sí pé ìgbà ó fẹ́ wá kọ́ wa níwà òdodo Ọlọ́run fẹ́ kọ́ wa àwọn tí wọ́n lódodo ṣe bọ́lọ́run bá fẹ́ kọ́ èèyàn ní nǹkan ara ẹni tó ní ó ti kọ́ yín ló fi já sí pé ìwà Ọlọ́run ọba sọ fún wa wípé ó ní yá ayyuhal ladhina amanu Ọlọ́run ọba ní mo pè yín olùgbàgbọ́ òdodo gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo mo pè yín Ọlọ́run ọba ní taqullaha ẹ bẹ̀rù èmi Ọlọ́run ọba ẹ páyà èmi Ọlọ́run ọba bẹ́ẹ̀ bá bẹ̀rù mi tán wa kunu sadiqin. Gbogbo ìgbà tẹ́ bá máa jókòó gbogbo ìgbà tẹ́ bá máa lọ tẹ́ máa bọ̀ gbogbo ìgbà tẹ́ nínú ìṣe yín ẹ máa bẹ pẹ̀lú àwọn olódodo kunu sadiqin. Àwọn olódodo ni ẹ máa bá gbé àwọn olódodo ni ẹ máa bá ṣe àwọn olódodo ni ẹ máa bá sọ gbogbo ohun tẹ́ bá fẹ́ ṣe láyé ẹ̀yin pé ń ṣe pẹ̀lú àwọn tí wọ́n lódodo. Ayyuhal ladhina amanu taqullaha wa kunu
bẹ́ẹ̀ bá nípayà Ọlọ́run ọba bí ò bá máa bẹ pẹ̀lú ẹni tó lódodo àì máa bẹ pẹ̀lú àwọn olódodo ni ó lè ba ìpáyà rẹ̀ jẹ́ lọ́lọ́run fi níbọ̀ ọba páyà èmi Ọlọ́run tí ìpáyà rẹ̀ yóò fi máa bẹ lórí bó ṣe fi sí kúnnú máa sọ̀dìkì máa bẹ pẹ̀lú àwọn olódodo àwọn tí ń ṣòdodo nítorí kíni nítorí pé tó bá ń bẹ pẹ̀lú àwọn olódodo tí ń ṣòdodo tí wọ́n lódodo nínú ọ̀rọ̀ ẹlòmíì ò lódodo nínú ọ̀rọ̀ wàláì ọ̀rọ̀ ẹlòmíì lè débi pé tó wá sọ fún ẹ pé ẹ káalẹ́ o ọlọ́wọ́ ta ni pé ṣẹlẹ̀ ti ṣúgo tó sọ pé ẹ káalẹ́ lóòótọ́ níbi tí ayé ibi tí rọ́bà ayé ẹ̀ jẹ́ dé ẹ káàárọ̀ ẹ̀ kò ṣeé gbàgbọ́ bọ́bá wa ń lò pẹ̀lú irú àwọn ẹni bẹ́ẹ̀ báwo ló ṣe ní jogún irọ́ lára wọn pẹ̀lú báwo ni wọn ṣe ní fi irọ́ wọn fi bàgbàgbọ́ rẹ jẹ́ fi ba ìpáyà Ọlọ́run ọba tó ní fi bà á jẹ́ lọ́lọ́run fi ní tọba ọba ní takuwa láì ọpáyà Ọlọ́run onípáyà Ọlọ́run kúnnú máa sọ̀dìkì máa wá jókòó pẹ̀lú àwọn olódodo ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ òun ni pé bọ́ọ̀ bá lódodo bọ́ bá ń jókòó pẹ̀lú àwọn tó lódodo ni wọ́n ṣe é láǹfààní níbi òdodo wọ́n ṣe é láǹfààní ọ̀rọ̀ wọn ó dàgẹ́ bí hadisi Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí gbé ń sọ̀rọ̀ aljalisu su'u waljalisu salihu tí ń sọ̀rọ̀ ìjọ òkó tó jẹ́ ìjọ òkó oore àti ìjọ òkó tó jẹ́ ìjọ òkó aburú ìgbà tí ń ròyìn wọn èyí tí mo fẹ́ lò ń bẹ̀ ó ní nítorí ọ̀rọ̀ òdodo mo wá sọ ó nítorí ìmọ̀ jókòó aljalisu salihu ìmọ̀ jókòó pẹ̀lú àwọn tí wọ́n ti dá tí wọ́n lódodo lọ́dọ̀ ẹ̀rí ohun Ànábì inú òun ò rí nǹkan kan fi wé òun fi wé kahamilil miski òun fi wé ẹni tó gbé láfíńdà almiski tó gbé lọ́wọ́ tí ń ta yẹ́ bí àwọn Fúlàní tí wọ́n ń ru láfíńdà kiri tí wọ́n ń ta Ànábì fi wọ́n wé ẹni ire ìwọ tó bá jókòó pẹ̀lú wọn ò lè jàǹfààní mẹ́ta lára wọn àǹfààní àkọ́kọ́ ìmọ̀ antabita aminihu òun ni wípé ẹni Haúsá tó gbé láfíńdà dọ́dọ̀ rẹ ni ó ṣeéṣe kó ra láfíńdà lọ́dọ̀ ẹ̀ olówó lọ́wọ́ sẹ́ni tó lówó lọ́wọ́ ni ká fi wẹ́ni tó já sí pé ó ti ní díẹ̀ nínú ìwà rẹ̀ wọ́n wá gbé oore wọ́n tún gbé dọ́dọ̀ rẹ̀ ọrùwó rà fikún sọ ti ní díẹ̀ ọrà fikún ó ní ẹlẹ́kejì òun ni wípé bọ́ọ̀ bá rówó fi rà ó ṣeéṣe kó já sí wípé ẹni tí ń ta láfíńdà nì kó bù ọ́ nínú láfíńdà rẹ̀ wá tọ́ díẹ̀ wá almiskini ìmọ̀ ń rùn dáadáa ó sì tọ́ o olóòrùn rọ̀dọ̀ àǹfààní kejì níní ẹlẹ́kẹ̀ẹ́ta wà imma an tajida minhu rihan tayyiban ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé ó ṣeéṣe òórùn rà kò fún ọ àmọ́jọ òkó ibi tó ti bá jókòó ní atẹ́gùn tó ń lò lásìkò ni ó ti yí atẹ́gùn náà pọ̀. Ya ayyuhal ladhina amanu olùgbàgbọ́ òdodo taqullaha ẹ bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ bá bẹ̀rù Ọlọ́run ọba tó lù ṣe kúnnú máa sadiqin àwọn tó yẹ kẹ́ ẹ máa bá jókòó tẹ́ẹ̀fì níwà ìwà òdodo òun ní kẹ́ ẹ máa bá àwọn tí wọ́n lódodo ẹ máa bá wọn jókòó gbogbo èèyàn kọ́ ló lódodo gbogbo ibi kọ́ ló yá máa jókòó sí gbogbo ibi kọ́ ló yá máa nájú gbogbo èèyàn kọ́ ló yá bá rìn a gbọ́dọ̀ ṣẹ̀ṣà ọ̀rẹ́ wo mo fẹ́ bá rìn ọ̀rẹ́ tó lódodo subhanallah òun mo fẹ́ bá rìn àkọ́kọ́ ni nítorí pé a lè mọ àwọn olódodo Ọlọ́run pàápàá ó júwe àwọn olódodo àwọn tá lè bá rìn tá jogún òdodo lára wọn Ọlọ́run júwe wọn fún wa ìgbà Ọlọ́run ọba fòdodo ròyìn ara rẹ̀ ó fi ròyìn àwọn kan táwọn náà lódodo nínú àwọn ànábì Ọlọ́run alayhi salatu wassalam àwọn ànábì Ọlọ́run nígbà ó ròyìn ara rẹ̀ bó ṣe
ipe òun ta lẹni tó mọ òdodo sọ tóun ta ló mọ òdodo ṣe tóun kò sí àwọn tá lè wá kọ́ ṣe òdodo lára wọn ó rí pígbà tí Ọlọ́run ọba Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní innama bu'istu Ọlọ́run ọba gbé òun dìde li utammima makarimal akhlaq àbí mahasinal akhlaq Ọlọ́run ọba gbé òun dìde àwọn ìwà tó jẹ́ ojúlówó ìwà gidi ìwà dáadáa òun lòdodo kó wá pé àrí bẹ́ẹ̀ lára ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà làwọn ànábì Ọlọ́run tọ́lọ́run ọba ránṣẹ́ Ọlọ́run fòdodo ròyìn wọn nítorí pé wọ́n ní Ọlọ́run fi òdodo ròyìn wọn nítorí pé wọ́n ní òdodo ọ̀kan nù ní àwọn òmí ń bẹ nínú wọn tó já sí pé àbí gbogbo wọn tẹ̀ní wọn a máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kọ́lọ́run ọba kó ṣe àwọn lólódodo. Rabbi habli hukma wa alhiqni bis-salihin. èyí ò ní Ànábì Ibrahim alayhi salatu wassalam Ànábì àgbà ni ó tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba ìpè Ọlọ́run ọba o habli hukma wa alhiqni bis-salihin. ọ̀dọ̀ Ọlọ́run ọba ẹni tí mo tọrọ lọ́dọ̀ rẹ̀ òun náà ni wípé hukma ìmọ̀ báwo la ti ń dájọ́ ẹjọ́ ẹ̀sìn báwo la ti dá Ọlọ́run bùnmí nímọ̀ rẹ̀ bọ́ọ̀ wá bùnmí tán wà alhiqni bis-salihin Ọlọ́run o dàmí pọ̀ máwọn èèyàn rẹ̀ ìjọ òòlà wá ṣàdúrà pé kọ́lọ́run kó dà wá pọ̀ mọ́ èèyàn rẹ̀ ìjọ òòlà nínú wa dùn la ṣe irú àdúrà bẹ́ẹ̀ sàn àwọn àyíṣe èèyàn rẹ̀ àtúbẹ̀ lọ́hun pé kọ́lọ́run ọba kó dà wá pọ̀ máwọn olódodo. waj'al li lisana sidqin fil akhirin. ọdún wa bẹ Ọlọ́run ọba ìpè Ọlọ́run ọba o ij'al li lisana sidqin fil akhirin. ó ní Ọlọ́run mo tọrọ lọ́dọ̀ rẹ̀ ahọ́n tí ń ṣòdodo tí ń sọ òdodo Ọlọ́run mọ́ṣẹ́ fún mi láhán náà wọ́n mọ̀ pé gbogbo ahọ́n kọ́ ní sọ òdodo. Ànábì Ibrahim mọ̀ pé gbogbo ahọ́n tí ń bẹ lẹ́nu wa ahọ́n ẹlòmíì irọ́ jàǹbá èké mùnáfìkì ní fahàn rẹ̀ ṣe lòun fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run ìpè Ọlọ́run ọba mi o. ij'al li lisana sidqin fil akhirin. ahọ́n mi yìí ahọ́n tí ó máa sọ òdodo náà ni kò bá mi ṣe. wa qala ta'ala. ó sọ bẹ́ẹ̀ ó tọrọ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ìjọ òun làwọn jókòó la ṣerú àdúrà bẹ́ẹ̀ a sì ń jí pé kò sódodo ayé kò sódodo láyé mọ́ kò sódodo mọ́ sáà bẹ lọ́hùn káwa náà jó lódodo búwọ̀ ọ̀bá rólódodo tó wọ̀tún òòró lódodo òwò sí òòró lódodo òwò wájú kò sólódodo gan wẹ̀yìn kò sí ìwọ náà bẹ lọ́hùn kọ́lọ́hùn ṣe lódodo káwọn èèyàn jàǹfààní òdodo lára tiẹ̀ náà. وقال تعالى واذكر في الكتاب إبراهيم. lọ́lọ́wọ́ bá fi wá sófin ròyìn ó ń sọ fún wa ń sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń fún wa nírò wípé ẹ ṣèrántí. واذكر في الكتاب إبراهيم. nínú tí Ànábì Ibrahim kí la fi ròyìn rẹ̀ àárín kankan fi ròyìn Ànábì Ibrahim ń ta fi ròyìn ẹ̀ ní pé siddiqan nabiyya Ànábì tó lódodo l'Ànábì Ibrahim alayhi salatu wassalam Ànábì tó ní òdodo ni àwọn tá lè wo òdodo kọ́ṣe lára wọn àwọn Ọlọ́run ọba ń ròyìn fún wa ni àwọn àfẹ́ wò wọ́n àfẹ́ gbọ́rọ̀ wọn àfẹ́ dẹtí sí wa wọn nítorí àárín wọn àti gbọ́rọ̀ wọn ròyìn Ọlọ́run ti ròyìn ìwà wọn ọ̀rọ̀ wọn ìṣe wọn ó ti ròyìn ẹ̀ fún anú Al-Qur'ani a gbọ́dọ̀ mọ jókòó síbi tí wọ́n ti ń sọ tá a fi mọ̀ pé àwọn tó yẹ àwòkọ́ṣe ni. wa qala Allahu ta'ala an Ishaqa wa Yaquba alayhima assalam. kí lọ́wọ́ bá sọ. falamma tadalahum wa ma ya'buduna min dunillahi wa wahabna lahu Ishaqa wa Yaquba wa kullan ja'alna nabiyya wa wahabna lahum min rahmatina وجعلنا لهم لسان صدق عليا سبحان الله وبحمده
subhanallahil azim subhanallah wa bihamdi subhanallahil azim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Naam, alhamdulillah. Alhamdulillah. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì à ń sọ fúnra wa nípa ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run ọba tí wọ́n ṣòdodo tọ́lọ́run fòdodo ròyìn wọn tá lè kọ́ ṣe òdodo lára wọn. Ọ̀rọ̀ wọn là ń sọ fúnra wa níbi tí Ọlọ́run ọba ti ń sọ nípa ọ̀rọ̀ Ìsáàkà àti Yákúbù alayhima salam. falamma tadhalahum wa ma ya'buduna min dunillahi wa wahabna lahu Ishaqa wa Yaquba wa kullan ja'alna nabiyya wa wahabna lahum min rahmatina وجعلنا له لسان صدق عليا. Nítorí àsìkò ọwọ́ bí ta fẹ́ lò náà òun náà ni wípé waja'alna lahum lisana sidqin aliyan. Àwọn ànábì Ọlọ́run yìí kí lọ́lọ́run ọba ṣe fún wọn? Ọlọ́run ò ṣe nǹkan kan fún wọn tayọ pé ó fún wọn láhán tí ń sọ òdodo, ó sì tara òdodo ni ó gbé wọn ga. Bí èèyàn bá ti lódodo ó ti ní gbogbo nǹkan, ó ti ga. وجعلنا لهم لسان صدق عليا. Nítorí àsìkò wazkur fi kitabi Ismail innahu kana sadiqal wa'di wa kana rasulan nabiyya. واذكر في الكتاب إسماعيل. Ìbá Ọlọ́run ọba dúró ròyìn ànábì Ismail kí Ọlọ́run ọba fi ròyìn rẹ̀. إنه كان صادقal wa'di wa kana rasulan nabiyya. Ànábì Ismail ànábì kan ni tó já sí pé àmọ́ àmàdéhùn rẹ̀ ṣe. Sadiqal wa'di wa kana rasulan nabiyya. Olódodo níbi àdéhùn. Sọ̀rọ̀ kan ni lódodo níbi àdéhùn. Lódodo. Àìmọ́ èèyàn ló ti ṣàdéhùn fún táà bódodo ń bẹ̀. Olódodo. Ó wálé kò bá ẹ mọ́. Ànábì yìí bọ́ bá ṣàdéhùn ó dúró tàdéhùn rẹ̀ Ọlọ́run ròyìn. Ibi wọn náà bá níwà rí ara ń tọ́lọ́run fi ròyìn náà kò jù bẹ́ẹ̀ lọ. Innahu kana sadiqal wa'di. Bẹ́ẹ̀ náà ni wazkur fil kitabi Idrisa innahu kana siddiqan nabiyyan. Wazkur fil kitabi Idrisa innahu kana siddiqan nabiyyan. Ọlọ́run ọba tún ròyìn ànábì Ìdírísù. Ọlọ́run ọba ròyìn ẹ̀. Kí lọ́lọ́run ọba fi ròyìn rẹ̀? Òdodo náà ni. Òdodo náà lọ́lọ́run fi ròyìn ẹ̀. Òdodo tọ́lọ́run ọba fi ròyìn ẹ̀ yìí. Ọlọ́run ní olódodo ni ànábì Ọlọ́run ni látara ìṣòdodo rẹ̀ adẹni tó já sí pé wa rafa'nahu makana aliyya. Ọlọ́run ọba gbéga látara òdodo. Ọlọ́run ọba gbé ànábì Ìdírísà alayhi salatu wassalam, ó gbéga, ó gbégùkè. Òdodo ni kódà àwọn tí wọ́n gbé ẹ̀wọ̀n tànábì Youssouf nù ni àwọn tí wọ́n gbé ẹ̀wọ̀n pẹ̀lú Youssouf ìgbà tí wọ́n fẹ́ pé tí wọ́n sọ wípé Youssouf ayúwà Siddiq ni wọ́n pè ìwọ Youssouf olódodo nígbà tí wọ́n lálàá tí wọ́n fẹ́ kó tú àlá fún wọn wọ́n mọ̀ ọ́ lólódodo òdodo ni wọ́n òdodo tí wọ́n mọ̀ ọ́ nì òun ni wọ́n kọ́kọ́ fi kì í ná pé Youssouf olódodo ayúwà Siddiq afitina fi ìwọ nísìnyí olódodo. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò sí ń ta fi ròyìn rẹ̀. Ànábì ti gbà ròyìn pẹ̀lú òdodo kó tó di pé wọ́n gbé dìde lánàbì. Masha Allah. Kò tí ì dànábì
ó ti gbàròyìn pẹ̀lú orúkọ tí ó gbajúmọ̀ tí wọ́n fi ń pè ní gbòòrò Mákà lọ́dún náà òun náà ni Sadiqul Amin. Olódodo ni ẹni ìfọkàntán ni qabla nubuwa aw qabla al-bi'tha kó tó di pé wọ́n gbé dìde lójíṣẹ́ ló ti gbajúmọ̀ ó ti gbàròyìn pẹ̀lú òdodo. Sallallahu alaihi wasallam. èyí ló ran iṣẹ́ rẹ̀ tó jẹ́ òràn lọ́wọ́. bẹ́ẹ̀ni nítorí ìjọ fẹ́ jíṣẹ́ tó pe gbogbo àwọn ẹbí ẹ̀ tó pe gbogbo àwọn aráàlú wípé n tí ó kàn nísìn ni pé ǹjẹ́ tí n bá sọ nǹkan kan fún yín nísìn ǹjẹ́ gbà mí gbọ́ báwo la ṣe nígbà ẹ̀gbọ́ àtijọ́ ó ti ń bá bọ̀ àmẹ́ ló purọ́ rí. Subhanallah. ẹni tó bá jẹ́ olódodo gbogbo ayé máa ń gbàgbọ́ ni ta ló sọ̀rọ̀ tó sọ ni lágbájá báyìí ni tó bá jẹ́ òun ló sọ ẹ má tàn díẹ̀ wò mọ́ bó ti rí nìyí. sọ yóò mọ̀ wá gbajúmọ̀ kiri ìjọ ànábì fẹ́ gba iye òdodo ẹ̀. Sallallahu alaihi wasallam. ìjọ fẹ́ jíṣẹ́ bẹ́ẹ̀ sì ni téèyàn bá ń ṣe náà lèèyàn fi máa ń ròyìn ara rẹ̀ ǹjẹ́ tí n bá sọ̀rọ̀ kan fún yín ní sì jẹ́ gbà mí gbọ́ àmẹ́ ló pòrò yìí olódodo la mẹ́sì. ìgbà ọ sọ bẹ́ẹ̀ fún wọn ìkẹyìn ẹ̀ lọ́wọ́ sọ pé èmi tí mo ń bẹ wájú yìí ọlọ́run rán mi iṣẹ́ sí yín. àwọn tó fẹ́ gbàgbọ́ ń jọ́nà wọ́n gbàgbọ́ àwọn tí wọ́n fẹ́ ṣe ibú lára ẹ̀ wọ́n ṣorí ibú. òdodo yìí nítorí àsìkò ọwọ́ pín ọ̀tọ̀ ní asídìkù mọ́ Allah ọlọ́run ọba tí ó dá wa tó ní wá tó bẹ̀ wá ń ṣe a gbọ́dọ̀ ṣòdodo pẹ̀lú ẹ̀. àkọ́kọ́ nu ni asídìkù mọ́ anafs ẹ̀mí wa gangan ṣe mọ̀ pé ẹlòmíì náà ò ṣòdodo pẹ̀lú ẹ̀mí ẹ̀ òun gangan fúnra rẹ̀ kò ṣòdodo pẹ̀lú ẹ̀mí ẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́ta òun náà ni asídìkùmá anas ìṣòdodo pẹ̀lú àwọn èèyàn tájọ́ ń bẹ láyé sọ gbọ́dọ̀ ṣòdodo pẹ̀lú ọlọ́run. òdodo rẹ pẹ̀lú ọlọ́run àkọ́kọ́ òun náà ni kó ṣe òdodo pẹ̀lú ìjọsìn. àkọ́kọ́ òdodo rẹ pẹ̀lú ọlọ́run òun ni kó gbàgbọ́ pé kò sọ́ba kan àyàfi Ọlọ́run. ẹ̀rí kó gbàgbọ́ pé kò sọ́ba kan an yakuna al-muslim sadiqan ma'a rabbihi ta'ala kò ní òdodo pẹ̀lú ọlọ́run ọba rẹ ọba tó ga ṣòdodo pẹ̀lú ẹ̀ kò sì nígbàgbọ́ sí ẹ̀rí bẹ́ẹ̀ sì ni kò tó lè lódodo pẹ̀lú ọlọ́run iza haqqaqa as-sidqu fi jawanibi thalatha ká tó lè mọ̀ pé olódodo sọ́lọ́run ó gbọ́dọ̀ ṣe òdodo láwọn àyè mẹ́ta kan. alákọ̀ọ́kọ́ òun náà ni al-imanu wal-i'tiqadu al-hasanu ó gbọ́dọ̀ ṣòdodo pẹ̀lú ọlọ́run níbi ìnígbàgbọ́ ó gbọ́dọ̀ ṣòdodo pẹ̀lú ọlọ́run níbi ìnígbàgbọ́ ta nínú wa ní sì ti ń ṣòdodo pẹ̀lú ọlọ́run níbi ìnígbàgbọ́. ìgbàgbọ́ gbogbo wa náà ló lábùjẹkù ṣòdodo pẹ̀lú ọlọ́run níbi ìgbàgbọ́. akankigbe ashhadu an la ilaha illallah ẹ̀rí mo jẹ́rìí pé kò sọ́wọ́ àkan àyàfi Ọlọ́run lóòótọ́ o jẹ́rìí ẹ̀ tí o gbàgbọ́ o jẹ́rìí pé kò sọ́wọ́ àkan àyàfi Ọlọ́run lóòótọ́ ṣé o nígbàgbọ́ sí ní tó sọ ni ló fi já sí pé ìgbàgbọ́ ni àwọn àríkánù ìmánì mẹ́fẹ̀fà ẹni tí ó mérí bọ́ ń bẹ̀ pàtàkì jùlọ níbi àwọn ọ̀kan ń bẹ̀ ọgbọ́ Ọlọ́run gbọ́ ìgbọ́ Ọlọ́run gbọ́ ẹnìkan náà o tí ìṣòdodo ń bẹ̀ o ṣòdodo níbi ìgbà náà bí gbọ́ so gbogbo ohun tánà bí sọ fún ẹ o tí ìgbàgbọ́ tán gbogbo ìtọ́lọ́run sọ fún ẹ o tí ìgbàgbọ́ tán o tí ìṣòdodo pẹ̀lú ẹ̀ o gbàgbọ́ kọ́ àwọn màláíkà ń bẹ ẹlòmí ò gbàgbọ́ ìgbàgbọ́ ẹlòmí ò gbé àwọn tó pamọ́ ní ìgbàgbọ́ ẹlòmí ò gbé èyí tó wá burú jù níbi tí gbàgbọ́ wa ti bàjẹ́ tá a ti ṣòdodo pẹ̀lú gbàgbọ́ pẹ̀lú Ọlọ́run òun náà ni al-imanu bil-qadar gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí wa láyé àgbàgbọ́ pé Ọlọ́run ní í ṣe fún wa o
minal mu'minina rijalun. Nígbàgbọ́ pé Ọlọ́run ọba ní ṣe gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí wa ìgbàgbọ́ wa ó bàjẹ́ ń bẹ̀ ni. Ló fi já sí pé láwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ ní alẹ́ ìmánu wal i'tiqadul hasanu ó gbọ́dọ̀ nígbàgbọ́ sọ́lọ́run kó sì wá ní èrò tó dá sọ́lọ́run. Kò ní àdìọ́kàn tó dá ní sí Ọlọ́run ọba tó dẹ́ ẹ̀. Báburú bá kẹ̀yẹ́ mọ̀ pátọ̀dọ̀ Ọlọ́run ni, bí dáadáa bá kẹ̀yẹ́ mọ̀ pátọ̀dọ̀ Ọlọ́run, mọ̀ pé òun ní ṣe ẹnìkan ò lè ṣe àfọ̀wọ́n Ọlọ́run. Alákọ̀ọ́kọ́ nù ní. Ẹlẹ́kejì òun náà ni kò ní àsídìkù níbi tọ́à, kó ṣòdodo níbi ìtẹ̀lé Ọlọ́run, ṣẹ̀ní ìtẹ̀lé Ọlọ́run, ibi ìjọsìn fún Ọlọ́run ṣòdodo. Má jẹ́ kí ìjọsìn ó pé méjì lọ́dọ̀ rẹ, má sìn lọ́hun kó tún sí nǹkan míì. Má jẹ́ kọ́lọ́hun pọ̀ lọ́dọ̀ ẹ̀. Ṣàbọ̀ bá ti ṣòdodo níbẹ̀ ni ó ń kírun lóòótọ́ arípò ń kírun, àmọ́ irun ẹ tó ń kí o tún ní nǹkan míì tó ń kí lẹ́yìn ẹ̀. O ṣòdodo pẹ̀lú ìjọsìn, o ṣòdodo pẹ̀lú tẹ̀lé. Àṣídìkú fìtọ́à, ṣòdodo níbi ìtẹ̀lé Ọlọ́run. Ẹlẹ́kẹ̀ẹ́ta òun náà ni òdodo fil akhlaq, níbi ìwà tó fẹ́ hù sọ́lọ́run, ìdọ́rọ̀ àwọn hùwà sọ́lọ́run jẹ́ kó jẹ́wà tó dáa. Ṣé ìwà tó fẹ́ hù níbi tẹ́nìkan ò sí tó jẹ́ pé wọ́n pẹ̀lú Ọlọ́run nìkan ló wà ń bẹ̀, jẹ́ ó jẹ́wà tó dáa. Àkọ́kọ́ nù ní. Èkejì, ìwà tó fẹ́ máa hù pẹ̀lú àwọn tẹ́ẹjọ́ ń gbé, Ọlọ́run ọba fẹ́ nájú tó, jẹ́ ó jẹ́wà tó dáa. Ló fi já sí pé gbogbo àwọn nǹkan tá a kà yìí, béèyàn bá ń ṣiṣẹ́ lójú ọ̀nà Ọlọ́run, ó ń kírun, ó ń gbàwẹ̀, pẹ̀lú gbogbo iṣẹ́ yìí tí a wá gbogbo iṣẹ́ yìí, àródòdó ń bẹ, àródòdó nínú oorun, àródòdó nínú àwẹ̀, àródòdó nínú ájì rẹ tó lọ, inú zaka rẹ kò sódòdó ń bẹ, inú ìjẹ́ ìpẹ́lọ́wọ́n ọba ò pé méjì, Ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ní kò sódòdó ń bẹ. Nígbà ni gbogbo iṣẹ́ tó bá ṣe ó ṣe dànù lásán nítorí pé kò sódòdó ń bẹ. Àkọ́kọ́ nù ni. Ẹlẹ́kejì, àsídìkù máa náàsì, ṣòdodo pẹ̀lú àwọn èèyàn fil akwali wal afwali, níbi ọ̀rọ̀ tó fẹ́ máa sọ pẹ̀lú àwọn èèyàn, ṣòdodo pẹ̀lú ẹ̀. Ìṣe rẹ láàrin èèyàn jẹ́ ṣe òdodo. Ẹ wọ ọjà lónìí kò sódodo ń bẹ. Jàmbá ń tà fún àyíbáwá ni wọ́n ń ta jàmbá fúnra wa ni kò sódodo. Irọ́ là ń pa fúnra wa, irọ́ ló kún bẹ́ẹ̀. Gbogbo tá ń ṣe irọ́ tá ń pa fúnra wa ni òdodo tí ò sí níbi iṣẹ́ tá ń ṣe ni ó jẹ́ kálùbáríkà máa kó òun iṣẹ́ tá ń ṣe. Ayyuhalladhina amanu taqullaha wa kunu ma'as sadiqin. A ní gbogbo àwọn nǹkan wọ̀nyí o gbọ́dọ̀ mójútó. Bó bá mójútó Ọlọ́run, mójútó ara rẹ, ṣòdodo pẹ̀lú ara rẹ. Mo ti sọ yẹn lẹ́ẹ̀kan, ẹlòmíì ò ṣòdodo pẹ̀lú ara rẹ. Bàbá wa kò ń bẹ̀, ṣòdodo pẹ̀lú àwọn tẹjọ́ ń gbé, ìyàwó nínú ilé, ṣòdodo pẹ̀lú ẹ̀, ọkọ rẹ nínú ilé, ṣòdodo pẹ̀lú ẹ̀, àwọn ọmọ rẹ mọ́ fi rọ́kọ wọn, ṣòdodo pẹ̀lú wọn. Jẹ́ káwọn ọmọ rí pé òdodo ló ń ṣe nínú ilé, káwọn náà lè wo àwòkọ́ṣe rere. Ṣé nítorí tó bá ń ṣe lójú ọmọ, òun ni ẹ̀kọ́ tọmọ ń gbà lára rẹ. Òun kúrò lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀, òun kúrò lójú ìyàwó ẹ̀, ó wá ní kí ìyàwó ẹ̀ má kúrò fún ẹ, kọ́mọ ẹ̀ má kúrò fún ẹ. Ṣé kí ló fi ń kọ́ wọn? Irọ́ ló fi ń kọ́ wọn, ò fòdodo kọ́ wọn. Taqullaha wa kunu ma'as sadiqin. Ẹ bẹ̀rù Ọlọ́run ọba. Wa kunu ẹ máa bẹ pẹ̀lú àwọn tí ń ṣòdodo. Ibi tí wọ́n ti ń ṣòdodo, ibẹ̀ ni ẹ máa gbé.
ibẹ̀ ni ẹ máa jókòó sí ẹ̀rí òdodo sí nínú ilé àwọn ìwà arọ́ ìwà jàmbá náà ló kún agboolé àmọ́ pé n tí ń ṣẹlẹ̀ nínú ilé ẹnìkọ̀ọ̀kan wa ní kó bá gbòó n tí ń ṣẹlẹ̀ nígboro ní kó bọ́jà òun ni ń ṣẹlẹ̀ nínú ilé ní kó bá gbòòrò èyí tí ń ṣẹlẹ̀ nígboro ní kó bọ́jà ká gbìyànjú láti jẹ́ ní òdodo nítorí pé òdodo a máa láyan òdodo a máa láyan nítorí àwọn èèyàn mẹ́ta kan tó dodo là wọ́n ṣòdodo pẹ̀lú Ọlọ́run tí wọ́n ń lọ tí jíjà tátẹ́gùn jà tójú òjò dé tí wọ́n ní káwọn sá pamọ́ tó kúta tó bò wọ́n mọ́lẹ̀ tí wọ́n rọ́nà àti gbàjáde mọ́ tó wá di bí pé kò sí nǹkan kan mọ́ àyàfi kí wọ́n fi iṣẹ́ rere tí wọ́n ṣe ìṣòdodo wọn níwájú Ọlọ́run kí wọ́n fi tọrọ níwájú Ọlọ́run ọba pé kọ́lọ́run là wọn nǹkẹ́ ọ̀kan tó kù tí ó là wọ́n nìní kò sẹ́nìkan àpáta tó bò wọ́n mọ́lẹ̀ kò sẹ́ni ó lè gbé kó àfọlọ́run nìkan nítorí pé inú agijù ugbó ni wọ́n ń bẹ nínú agijù ugbó tí ò sẹ́nìkan àfọlọ́run àfàwọn òjò wá dé ìjíjà wọ́n sá sínú kòtò inú kòtò tí wọ́n sá sí ibẹ̀ ni wọ́n ń bẹ ìjì tí ń jà ní ló wá gbé òkúta kan ó fi dé wọn mọ́lẹ̀ nínú kòtò bí tí wọ́n ń bẹ ní subhanallah òjò wá dá ọwọ́ ku ọ̀nà wo làágbà jáde kò sọ́nà ní ọwọ́ adìbí pé òdodo ẹnìkọ̀ọ̀kan iṣẹ́ tá a ṣe síwájú Ọlọ́run tá a fòdodo ṣe ká fi bẹ Ọlọ́run bóyá Ọlọ́run jẹ́ wò kókó ayọ́nú ìṣòro dá wa yìí ọ̀kọ̀ọ̀kan nù wọ́n á ń fi òdodo tí wọ́n ṣe síwájú Ọlọ́run wọ́n fi ń tákà òdodo tí wọ́n ṣe pẹ̀lú èèyàn wọ́n fi ń tákà òdodo tí wọ́n ṣe pẹ̀lú ara wọn wọ́n fi ń bẹ Ọlọ́run bálákọ̀ọ́kọ́ ti sọ tiẹ̀ báyìí àpáta náà ó yẹ díẹ̀ ẹnì kejì náà sọ tiẹ̀ Ọlọ́run wọlé ajọ́ báyìí tí mo ṣe báyìí àpáta ńlá ó ṣí ẹnì kẹta náà sọ tiẹ̀ ọ̀nà wa là fún gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá jáde bí wọn bá ṣòdodo ńkọ́ kí ló fẹ́ gbé wọn jáde níbi tí. ya ayyuhal ladhina amanu taqullaha wa kunu ma'as sadiqin. àfi ká ṣòdodo nílé ayé tá a wà yìí bá a bá wá láǹfààní àti ṣe ká máa bẹ lọ́hùn lérí ẹ̀ ká máa bẹ lọ́hùn lérí àwọn ànábì Ọlọ́run ṣé bá àwọn ọ̀kan láka kọjá yìí tí wọ́n bẹ lọ́hùn lérí òdodo àwọn ànábì Ọlọ́run àwọn bẹ lọ́hùn Rabbi dihilni wa qul rabbi adkhilni mudkhala sidqin wa akhrijni mukhraja sidqin waj'al li min ladunka sultanan nasira. bẹ́ẹ̀ni èyàn gbọ́dọ̀ bí Ọlọ́run ọba gbogbo tí ẹ bá ń fẹ́ lèyàn tọ̀ lọ́dọ̀ Ọlọ́run bí Ọlọ́run lẹ́yìn òdodo kí wọn náà lè máa bẹ́nu wọn sọ pé Ọlọ́run ọba o adkhilni mudkhala sidqin Ọlọ́run mú mi wọlé òdodo wa akhrijni mú mi wọlé òdodo ṣe in tó ń sọ fọ́lọ́run ń bẹ́ẹ̀ lè ní pé Ọlọ́run ṣe mí lẹ́ni òdodo ṣe mí lẹ́ni òdodo nítorí tó bá ti mú Ọlọ́run tó sọ pé Ọlọ́run adkhilni mudkhala sidqin mú mi wọlé òdodo wa akhrijni ọ sọ fọ́lọ́run ọba pé kọ́lọ́run ọba kó ṣe é lẹ́ni òdodo nítorí tọ́lọ́run bá ti mú ẹ wọlé ní tòdodo tó sì ń bẹ lọ́hùn pé mú mi jáde pẹ̀lú òdodo wa akhrijni ọ sọ fọ́lọ́run pé Ọlọ́run ṣe mí lẹ́ni òdodo waj'al li min ladunka sultanan nasira waj'al li min ladunka sultanan nasira. Ọlọ́run ọba òun lọ́ba tí mo má tilẹ̀yìn báyàn lérí ní téèyàn bá fẹ́ tó bá tọrọ lọ́dọ̀ ẹ̀ yóò tiẹ̀ lẹ́yìn lérí inshallah
torí ẹnìkan ò lè tì ọ́ lẹ́yìn àfọlọ́hun ṣe òdodo yìí a gbọ́dọ̀ gbìyànjú kí kálukú wa ká gbìyànjú pé báwo la ṣe fẹ́ lódodo báwo la ṣe fẹ́ máa ṣòdodo nítorí pé bódodo ò bá sí ayé ò ní rójú bódodo ò bá sí ilé ò ní rójú bódodo ò bá sí àwọn ọmọ ò níyàn wọn níyè. waj'al li min ladunka sultanan nasira waj'al li min ladunka sultanan nasira. bẹ́ẹ̀ bá ti wá ń bẹ ọlọ́run ọba bẹ́ẹ̀ bọ́lọ́run bá wá gbàdúrà ẹ̀ tó ṣe é lé olódodo àbí tí ọlọ́run ọba fi ṣe kòńgẹ́ àwọn olódodo yóò rí pé ṣe bí èèyàn bá ń sọ òdodo láyé olú ẹmọ ńlá ni o wàláhì bí èèyàn bá jẹ́ ní òdodo alákọ̀ọ́kọ́ náà ni pé àwọn èèyàn fẹ́rẹ̀ àwọn èèyàn fẹ́ báyẹn ṣe àìlódodo ni ò jẹ́ kí wọ́n rí èèyàn bá ṣe àwọn èèyàn fẹ́ bẹ́ èèyàn dòwò pọ̀ wọ́n ti rántí àìmọye ẹni tí wọ́n ti bá dòwò pọ̀ tó jàǹbá wọn bí ìbá ṣàwọn àwọn ẹlòmíì ti bá èèyàn dòwò pọ̀ tó sọ wọ́n dẹ̀dọ̀ arinlẹ̀ nítorí àìlódodo ìgbà èèyàn dé láti ìdálẹ̀ tó ní àdúrà tóun ṣe kóun tó bọ̀ dálẹ̀ dé ni pé òun ò fẹ́ lọ mọ́ áàzì kí ìgbélé ní kọ́lọ́hún ṣe fóun ọ̀rọ̀ náà ó súnmọ́ àwọn èèyàn nígbà àwọn eléyìí ayé ojú wọn ju ẹni òdodo ó súnmọ́ wọn àwọn ni wọ́n jàǹbá ẹ̀ wọ́n jàǹbá ẹ̀ níbi àìlódodo wọ́n jàǹbá ẹ̀ ṣé irú ẹni tó jàǹbá èèyàn ni ṣó tún lè rú orí gbàǹjọ́ mi mọ́ ó ti gborúkọ ìjọ tó ọba ti lódodo ó ti gborúkọ tí ò dáa pé àṣẹ lágbájá ni dákun mọ́ bá èèyàn mọ́ dọ̀dọ̀ ẹ̀ mọ́ kówó fún un ọ̀yà olódò èèyàn ò san ó lódodo ó lè rí mi ìyá mọ́ wàláhì ò lè rí mi mọ́ ó lè láǹfààní omi mọ́ ìkóyà jẹ́ ẹlòmíì lónìí nísìnyí ìbẹnu problem ọ̀yà olótùn ọ̀yà oníbi kò san ọ̀yà wájú kò san ọ̀yà lẹ́yìn kò san ọ̀wà dìbí pé wá ní problem nísìnyí kò rẹ́ nìkan ya lówó mọ́ kò lódodo òdodo wúlò fún wa ní ìgbésí ayé wa kódà tó bá tó dijọ́ gbẹ̀ndé alikiyama ọlọ́run níjọ́ kan ń bọ̀ tó já sí pé ìjọ mi. qala Allahu hadha yawmu yanfa'u as-sadiqina sidquhum. ọlọ́run níjọ́ kan ń bọ̀ tó já sí pé nǹkan kan ò ní ṣe wá láǹfààní tó jòdodo lọ àwọn tí wọ́n ṣòdodo láyé òdodo tí wọ́n ṣe láyé yóò ṣe wọ́n láǹfààní jọ náà. lahum jannatun tajri min tahtiha al-anhar. ọlọ́run ní àǹfààní tí ó ṣe wọ́n ni pé òdodo yóò mú wọn wọ àlìjẹ́nà wo ni àlìjẹ́nà tí akérèmọdò ń ṣàn lábẹ́ rẹ̀. khalidina fiha abada. wọ́n máa gbébẹ̀ títí lọ láyé. radiyallahu anhum wa radu anhu. ọlọ́run ó yọ́nú sí wọn. zalikal. àwọn náà ó sì yọ́nú sí tọ́lọ́run ọba ṣe fún wọn ìkẹ́ tọ́lọ́run ọba kẹ́ wọn. àwọn náà ọlọ́run ó yọ́nú sí wọn àwọn náà ó dùnú sọ́lọ́run. zalikal fawzul azim. èrè jẹ́ olójú yìí lọ kódodo tìyàn títí wọ àlìjẹ́nà. àfà mo mọ ẹnìkan tí àìlódodo ṣe ń jàmbá ó ṣe ń jàmbá yẹn látijọ́ tó ti ṣe dàárọ̀ ìkòrò lóore mọ́. subhanallah. wallahi lazim. ó rẹ́ nìkan tí ń bá tajà kì í ṣe bí ẹ̀ kì í ṣara ẹ̀ ń bá tajà ni. wọn àtàn bìkan lẹ́ẹ̀jọ́ lóore ẹ̀ ni. ọwọ́ akówó fún níbi pé ká máa kówó máa lọ rajà wá lẹ́kọ̀ọ́ gbàtí àwọn ti jọ lọ bí ẹ̀mí ìlú kan ìwọ ọmọ wa kówó kó máa lọ kó máa bọ̀ èmi ń jókòó sílé owó ọkọ̀ náà tẹ̀ tó dínkù ń kówó fún owó ribiribi des millions ló ń kó fún fi lọ Èkó lọ rajà wá ó ń lọ ìgbà tó lọ títí ọwọ́ adijọ́ kan òun pẹ̀lú ẹnìkan wọ́n ti jọ dì pẹ̀lú ilé ìrìn ní pé in tó kàn ní sí ni pé owó ìyá owó tó ń kó lọ níjojúmọ́ yìí owó náà pọ̀ jù
iye mílíọ̀nù tó ń fẹ́ kó kọjá lé ní ó ti pọ̀ jù ẹni tó ṣẹlẹ̀ ni pé ó wá pàdé mi lọ́nà bàbá pàdé mi lọ́nà ó lù mí ó dápa sí mi lára ó sì gba owó náà lọ́dọ̀ mi wọ́n sì ṣe bẹ́ẹ̀ ẹni tí bí pàdé lọ́nà wọ́n lu gidi ó sì dápa sí lára ó gbowó lọ́dọ̀ ẹ̀ ó wá sunkún lọlé lọ́bọ́ lówó pé n tó ṣẹlẹ̀ nísìnyí pé wọ́n pàdé tòun lọ́nà wọ́n ti dáná fún un wàláì ẹni tí bí iná ó sì nígbàgbọ́ sí nítorí pé ó rí pé àkọ́kọ́ tó ti ń lọ kọ́nu ni kò lọ èkejì kọ́ ẹ̀kẹta kọ́ ẹ̀kẹrin kọ́ ó ti ń lọ ó ti ń bọ̀ ti ń kú bọ̀ ìgbà tó wá sọ fún pé ó lè dáhùn lọ́nà kó o bí ó ti ṣe ó tún gbé lọ́dún tó tọ́jú ẹ̀ ó ní ọlọ́run fòfò rẹ̀ mí gẹ́gẹ́ kí káwọn ọmọ bá fàájì lọ kó sinmi sílé díẹ̀ kó jókòó lọ́jà òun náà mọ̀ lọ òun mọ̀ bọ̀ afárá ibi táburú ti wọlé tọ̀ òun ni pé àṣé jàǹbá tà fún jàǹbá rà ní ẹni tó lù ú tó gbowó lọ́dọ̀ ẹ̀ àlè ẹni ó lọ́kọ ńlé àlè ló lù ú ló gbowó lọ́dọ̀ ẹ̀ ọkọ ò mọ̀ àlè tó lù ú tó gbowó lọ́dọ̀ ẹ̀ ìgbà tá lè gbowó òun kọjá sí ó kọjá sódì kejì ìgbà tó yá lòun inú tiẹ̀ ti ń dùn pé owó ti wà ńlẹ̀ nísìnyí tóun bá tẹ̀ kó níbi tó ń wà inú kóun lọ bọ́ sínú ayé kóun mọ gbádùn ayé ni ọba sọ fàlájà pé alájà ibi tí òun ṣe dé yìí ó tó òun kọ́lájà yọ̀ǹda tóun òun lọ sinmi lé alájà bá yọ̀ǹda ẹ̀ lérò pé òun lọ dé bá owó nílé wàhálà ìgbà tó délé kò gba owó ló bó ṣe bẹ̀rẹ̀ sí wá lágbájá tí kò rí nìyí ó pé títí gbogbo nìmẹ̀rún ò lọ bẹ́ẹ̀ ni tí bí ṣe gbé owó aláwọ̀kọ́ náà ó fìyà jẹ rẹ̀ ẹlẹ́kejì owó tó ní kí wọ́n lù òun torí ẹ̀ kò jàǹfààní owó náà ẹlòmíì ló jàǹfààní ẹ̀ṣẹ̀ pé ó jí owó olówó gbé nì ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn ẹ̀ àwọn èèyàn fẹ́ ṣe èèyàn lóore àmọ́ àìlódodo kò jẹ́ káwọn èèyàn lè fi inú fẹ́dọ̀ ṣe èèyàn lóore ọlọ́run ṣe wá lódodo àmín àwọn tí yóò mọ bá wa gbé ṣe wọ́n lódodo àmín àwọn ìyàwó wa àwọn ọmọ wa ṣe wọ́n lódodo àmín àwa ọkọ ṣe wá lódodo gbogbo àyíká wa ọlọ́run ṣe wá lódodo jẹ́ abólódodo olódodo gbé jẹ́ abólódodo rìn ọlá àti tóbi ànábì lọ́dọ̀ ọlọ́run èyí tá a wí yìí ọlọ́run jẹ́ ó ṣàwátá wí láǹfààní ẹ̀yin náà tẹ́ gbọ́ ọlọ́run jẹ́ ó ṣe yín láǹfààní iléeṣẹ́ yìí ọlọ́run mọ́ jẹ́ ó jóná ọlọ́run bá wa jẹ́ kí iléeṣẹ́ náà gbòòrò àwọn ìyá wa tí wọ́n náwó mẹ́ àwọn bàbá wa aláìsí fùsàká àríkọ́ṣe àwọn ọmọ Abdulrazak àti Musa àwọn méjèèjì àti gbogbo àwọn bàbá wọn látòkè délẹ̀ ọlọ́run mọ́jẹ́ ó bàjẹ́ òkè òkè ní kí wọ́n gbé wọn lọ ọlọ́run wọlá pé adúnú sóore tọ́lọ́run ṣe fún wọn gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi oore bẹ́ẹ̀ ọlọ́run kó ṣe é fáwa náà gbogbo oore tá ní tá fi rìn sí lọ́wọ́ ọlọ́run ṣe fún wa ọlọ́run ànábì lọ́dọ̀ ọlọ́run àwọn tí ń ṣiṣẹ́ lójú ilé iṣẹ́ tá a wà yìí ọlọ́run dákun mọ́ṣẹ́ ìbá dúró tì wọ́n mọ́ fi wọ́n lẹ̀ dúró tì wọ́n mọ́ fi wọ́n lẹ̀ fàlùbáríkà ṣiṣẹ́ wọn ọlá àti tóbi ànábì lọ́dọ̀ ọlọ́run àwọn tí ń gbé àwa náà wá àwọn ẹnìkan ní fi mọ́tò wọn gbé wọn wá ni wọ́n ń gbé wa padà àwọn ẹnìkan ní tù wá ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn gba mọ́tò wọn jẹ́ ọlá àti tóbi ànábì lọ́dọ̀ ọlọ́run àwa náà àlàáfíà kálẹ̀ máa wá ká máa padà ọlọ́run ṣe fún wa àwọn dọ́kítọ́rù wa tí wọ́n ń tò ètò bí ọlọ́run mọ́ dètò rúmọ́ lọ́wọ́ subhanallah wa bihamdi subhanallahil azim subhanallah wa bihamdi subhanallahil azim subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر الله أكبر ولله الحمد